A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Kò dín ní ìpínlẹ̀ 24 lórílẹ̀‐èdè Nàìjíríà tí yóò nira fún àti san owó oṣù àwọn òṣìṣẹ́ lọ́dún yìí àyàfi bí wọ́n bá dúró de ìṣúná owó láti ọ̀dọ̀ ìjọba àpapọ̀. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé ìpínlẹ̀ 11 nínú 36 ni ó dángájíá láti san owó oṣù àwọn òṣìṣẹ́ láì ṣe wípé wọ́n ṣẹ̀ṣẹ̀ ń dúró de ìjọba àpapọ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe yànnàná rẹ̀ pẹ̀lú ìṣúná owó tí wọ́n buọwọ́ lù fún ọdún 2024. Lára àwọn ìpínlẹ̀ tó tó gbangba sùn lọ́yẹ́ láti rí ìpínlẹ̀ Èkó, Kano, Anambra, Edo, Enugu, Imo, Kaduna, Kwara, Ọ̀ṣun, Ògùn àti Zamfara. Gẹ́gẹ́ bí ìwádìí, ìpínlẹ̀ 24 ni kò lè san owó oṣù àwọn òṣìṣẹ́ nínú owó tí wọ́n ń pa wọlé láàárín ìpínlẹ̀ wọn. Fún ìdí èyí, wọ́n á dúró de ìpín láti ọ̀dọ̀ ìjọba àpapọ̀ tàbí kí wọ́n yá owó nílé ìfowópamọ́. Èyí túmọ̀ sí wípé owó tí wọ́n ń ná lórí àwọn òṣìṣẹ́ pọ̀ ju owó tó ń wọlé lọ. Lára àwọn ìpínlẹ̀ wọ̀nyí la ti rí ìpínlẹ̀ Bayelsa, Ondo, Yobe, Sokoto, Taraba, Plateau, Ọ̀yọ́, Niger, Nasarawa, Kogi, Kebbi, Katsina, Jigawa, Gombe, Ekiti, Ebonyi, Borno, Benue, Bauchi, Adamawa, Akwa Ibom, Cross River, Abia àti Delta. Ìgbésẹ̀ yìí ń wáyé láàrin gulegule láti ọ̀dọ̀ ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ ní ìpele ìpínlẹ̀ àti ìjọba àpapọ̀ lẹ́yìn ọ̀wọ́ngógó oúnjẹ àti ohun èlò tí ó bẹ́ sílẹ̀ látàrí àyọkúrò ìrànwọ́ epo àti pàṣípààrọ̀ owó ilẹ̀ òkèèrè. Gbogbo ìgbà ni àjọ òṣìṣẹ́ fi ń pariwo wípé bí ọ̀wọ́ngógó bá ṣe bẹ́ẹ̀ tẹ̀síwájú, àwọn náà yóò sọ owó oṣù òṣìṣẹ́ tó kéré jù di mílíọ̀nù kan náírà, ṣùgbọ́n ìjọba àpapọ̀ kọ̀ láti gba àbá yìí wọlé. Ní ìlàjì àkọ́kọ́ ọdún 2023, ìjọba ìpínlẹ̀ yá owó tí iye rẹ̀ tó n46.17 billion láti ilé ìfowópamọ́ mẹ́ta fi san owó oṣù àwọn òṣìṣẹ́ láàrin oṣù kìíní sí oṣù kẹfà ọdún 2023. Àfihàn yìí wáyé nínú àlàyé ìlàjì ọdún láti ilé ìfowópamọ́ Access, Fidelity àti Zenith. Ìwádìí sọ di mímọ̀ wípé ìpínlẹ̀ ni ó yá owó tí ó pọ̀ jù lọ́wọ́ Access Bank tí iye rẹ̀ jẹ́ n42.97 billion láàrin oṣù mẹ́fà. Lẹ́yìn náà ni Zenith Bank pẹ̀lú n1.78 billion kí ó tó kan Fidelity Bank pẹ̀lú n1.42 billion àjẹ́lẹ̀ gbèsè láàrin oṣù mẹ́fà. Nínú ọdún 2023 ni àwọn ìpínlẹ̀ gba ìṣúná owó tó pọ̀ jùlọ láti FAAC. Àlékún owó yìí ṣeé ṣe nípasẹ̀ àyọkúrò ìrànwọ́ epo àti pàṣípààrọ̀ owó ilẹ̀ òkèèrè. Ìgbésẹ̀ wọ̀nyí yọrí sí àlékún ìdá 40 nínú ọgọ́rùn-ún 40% increment. Àwọn ọ̀jọ̀gbọ́n ní ìgbàgbọ́ wípé pẹ̀lú àlékún owó ìṣúná, ó yẹ kí àdínkù bá owó yíyá àwọn gómìnà ìpínlẹ̀. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò láìpẹ́ yìí ni gómìnà ìpínlẹ̀ Kaduna, Uba Sani ti sọ wípé àwọn gómìnà ìpínlẹ̀ ń yáwó láti san owó oṣù àwọn òṣìṣẹ́ tẹ́lẹ̀, ṣùgbọ́n láti ìgbà àyọkúrò ìrànwọ́ epo ni wọn kò ti yá owó mọ́. Ó ní gbogbo gómìnà ló ti ń gba àlékún owó láti ìbẹ̀rẹ̀ ìṣèjọba Ààrẹ Bọ́lá Tinubu. Sani ní ìpínlẹ̀ Kaduna nínú oṣù karùn-ún ọdún tí ó kọjá, àwọn ń yá owó ní ilé ìfowópamọ́ láti san owó oṣù àwọn òṣìṣẹ́, ṣùgbọ́n lọ́gán tí ààrẹ yọ ìrànwọ́ epo ni àwọn san owó oṣù tí àwọn tún ní àjẹṣẹ́kù. Pẹ̀lú gbogbo àlékún owó yìí, kò dín ní ìpínlẹ̀ 32 tí wọ́n tún ṣe àfihàn owó yíyá tí iye rẹ̀ tó n2.78 trillion láti fi bójútó ìṣúná ọdún 2024. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Emir kẹrìnlá fún ìpínlẹ̀ Kano, Mohammed Sanusi ti ṣèrántí bí olóògbé ọ̀gá àgbà fún ilé ìfowópamọ́ Access, Dókítà Herbert Wigwe ṣe jẹ́ olùgbàlà rẹ̀ nígbà tí wọ́n rọ̀ ọ́ lóyè tí ó sì ní láti kúrò ní ìpínlẹ̀.
Sanusi sọ èyí níbi ìtẹ̀síwájú nínú àṣálẹ́ ayẹyẹ ìkẹyìn tí wọ́n fi bu ọlá fún olóògbé Wigwe ní ìpínlẹ̀ Èkó lánàá. Sanusi, tí ó bú sẹ́kún bí ó ṣe ń sọ ìrírí rẹ̀ pẹ̀lú Wigwe, sọ wípé nígbà tí òun pè é láti ṣàlàyé ìṣòro tí òun ń là kọjá, ó fi ọkàn òun balẹ̀ wípé kò sí bí ó ṣe lè burú tó, òun wà níbẹ̀ fún un lọ́jọ́kọ́jọ́. Sanusi ní lọ́jọ́ tí òun gbọ́ lórí ẹ̀rọ asọ̀rọ̀mágbèsì wípé wọ́n ti rọ òun lóyè, kíá ni Wigwe ṣètò ọkọ̀ òfurufú tí ó wá gbé ìyàwó pẹ̀lú àwọn ọmọ tí ó sì fi wọ́n sí ilé ìtura kí ó tó ṣẹ̀ṣẹ̀ wá ilé fún wọn tí wọ́n ń gbé fún ọ̀pọ̀lọpọ̀ oṣù. Ó ní inú ire Wigwe sí òun jẹ́ kí àwọn èèyàn rò wípé òun ni ilé ìfowópamọ́ Access. Wigwe kàn ń ṣàmójútó rẹ̀ lásán. Ó ní wọ́n pèsè ilé, ọkọ̀, dẹ́rẹ́bà, ààbò àti ọkọ̀ òfurufú aládàáni private jet. Wọn kò sì béèrè ohunkóhun lé e lórí, bẹ́ẹ̀ ni wọn kò sọ̀rọ̀ dé ibẹ̀ mọ́. Ó ti pé ọdún 4 báyìí tí òun ti ń gbé ní ìpínlẹ̀ Èkó. Nínú ilé tí Wigwe pèsè fún un, ó ní nígbà tí òun gbọ́ nípa ikú rẹ̀ ni òun sọ wípé nísìnyí ni àwọn èèyàn ṣẹ̀ṣẹ̀ máa mọ irúfẹ́ èèyàn tí Wigwe jẹ́. Gbogbo ayé rẹ̀ ló fi ń wá ìbàlẹ̀ ọkàn fún ọmọlàkejì. Ohun gbogbo ni Wigwe jẹ́ fún ọ̀pọ̀ ènìyàn. Bákan náà ni Sanusi ṣe ìrántí bí ó ṣe fi gbogbo ohun tí ó kó jọ ní ìgbésí ayé rẹ̀ sí abẹ́ ìṣàkóso Wigwe nítorí ó ti rò ó wípé òun yóò ṣíwájú Wigwe di olóògbé. Sanusi ní ọdún 2 sẹ́yìn ni òun kó gbogbo ohun ìní òun sí abẹ́ ìṣàkóso Wigwe, pàápàá jùlọ ètò ẹ̀kọ́ àwọn ọmọ, nítorí ètò ẹ̀kọ́ ọmọ ni ó jẹ òun lógún jùlọ kí ìyà má bàá jẹ àwọn ọmọ bí òun bá papòdà. Òun sì sọ fún Wigwe wípé kí ó bá òun bójútó o dáadáa, bí ó tilẹ̀ jẹ́ wípé òun ní ìgbàgbọ́ wípé bí òun tilẹ̀ kú láì fi nǹkan kan sílẹ̀, yóò rán àwọn ọmọ òun lọ ilé ìwé. Lára àwọn tí ó péjú síbi ayẹyẹ ìkẹyìn láti bu ọlá fún olóògbé Wigwe ni igbákejì ààrẹ Kashim Shettima. Bí olúkúlùkù wọn ṣe ń ṣe àfihàn ìrírí wọn nígbà ayé olóògbé. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Àwọn adarí ìlú Ìṣẹ̀kírì lábẹ́ Umbrada Aegis of Ìgbárajọ Ìwéré Leader Foundation (UILF) ti ké sí ọ̀gá ọlọ́pàá yányán láti ṣe àwárí àwọn afurasí tí wọ́n ṣe ìkọlù sí olú ti Warri Ogiame Atúwàṣe kẹta ní ìlú Ọ̀kẹrẹ̀, ìjọba ìbílẹ̀ Gúúsù Warri, ìpínlẹ̀ Delta, ní ọjọ́ Àbámẹ́ta tí ó kọjá. Bí wọ́n ṣe ń bu ẹnu àtẹ́ lu ìgbésẹ̀ yìí ni wọ́n sọ wípé ìkọlù tí àwọn ọ̀dọ́ kan ṣe fún ọba yìí kò lẹ́tọ̀ọ́. Níbi ìpàdé pàjáwìrì tí ó wáyé ní UILF ní ìlú Warri, ìpínlẹ̀ Delta lánàá ni ẹgbẹ́ yìí ti gbè lẹ́yìn ọba. Ọ̀kan lára ìgbìmọ̀ ẹgbẹ́ yìí, Honorable Emmanuel Urugbo, tí ó ṣe agbẹnusọ ẹgbẹ́, sọ èyí nígbà tí ó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ lánàá lẹ́yìn ìpàdé. Bí ó ti ké sí àwọn ọ̀dọ́ ìlú kí wọ́n wá iṣẹ́ gidi ṣe yálà tí wọ́n fi ń sọ ara wọn di ohun èlò fún àwọn onímàdàrú láwùjọ. Ó ní ẹgbẹ́ yìí ti ń da ìlú Ọ̀kẹrẹ̀ rú láti bí ọdún kan sẹ́yìn pẹ̀lú èròńgbà àti gba ipò lọ́wọ́ olú ti Warri ìkọkànlélógún. Ó ní àwọn arúgbó tí wọ́n pe ara wọn ní ọ̀dọ́ kò lè tẹ̀síwájú láti máa ṣe bí wọ́n ti ń ṣe láti ọdún 2 sẹ́yìn. Àìmọye ìgbà ni àwọn ọ̀dọ́ wọ̀nyí ti ṣe ìkọlù sí ohun ìní ẹnikẹ́ni tí òye rẹ̀ bá yàtọ̀ sí tiwọn. Èyí sì ti yọrí sí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀sùn ní ilé-ẹjọ́ tí ó ti dá ìjayà àti ìpòrúurú ọkàn sílẹ̀ láàárín àwọn ará ìlú Ọ̀kẹrẹ̀ tí wọn kò lè sùn, wọn kò lè wo nítorí ètò ọrọ̀ ajé wọn tí wọ́n ti sọ dolúkúrúmuṣu. Wọ́n ní ó jẹ́ ohun ìyàlẹ́nu wípé àwọn wọ̀nyí tún lè láyà ba ìbẹ̀wò sí ìlú tí ọba ṣe jẹ́, bí ó tilẹ̀ jẹ́ wípé àmúlẹ̀mófo ni ó padà já sí fún wọn. Àwọn sì ti ṣetán láti ṣiṣẹ́ papọ̀ fún ọmọ bíbíire ìlú Warri láti ṣe ìdánimọ̀ wọn kí wọ́n sì rí i dájú wípé àwọn tí ó ṣe ìkọlù yìí kò lọ láì jìyà ẹ̀ṣẹ̀. Ó ní digbí ni àwọn wà lẹ́yìn Aláyélúwà Ogiame Atúwàṣe kẹta, CFR, olú ti ìlú Warri, tí ó jẹ́ ìwúrí fún ìlú Warri, ìpínlẹ̀ Delta àti orílẹ̀-èdè lápapọ̀, bí wọ́n ti pè fún ìbu ọlá fún ìlànà òfin àti ìlànà òṣèlú
ní báyìí àwọn afurasí 4 ni wọ́n ti fi ọwọ́ ṣìkún òfin mú lórí ọ̀rọ̀ yìí tí ẹjọ́ wọn sì ti wà ní ilé-ẹjọ́. Ẹ̀sùn oníkókó 4 tí ó dá lórí ìlẹ̀dí àpò pọ̀ àti ìgbìyànjú àti pànìyàn attempted murder ni wọ́n fi kàn wọ́n. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Lánàá ni àwọn ará ìlú Awka mú ọ̀gbẹ́ni kan pẹ̀lú ẹ̀sùn wípé ó ṣekú pa ọ̀bọ. Wọ́n ní ọ̀bọ jẹ́ ẹranko èèwọ̀ ní gbogbo ìlú Awka, ìṣekúpa rẹ̀ sì jẹ́ èèwọ̀ fún irúfẹ́ ẹni bẹ́ẹ̀. Àwọn ará ìlú Awka ní àṣà tí wọ́n yàn sílẹ̀ fún bíbọ òrìṣà ní ìlú agbègbè Amenyi, ìlú Awka, ìpínlẹ̀ Imo. Ní gbogbo ìlú, kì í ṣe tuntun láti máa rí ọ̀bọ tó ń fò kiri láti ibìkan sí ibìkan, láti ojúlé sí ojúlé tàbí ọgbà ilé láì ṣe ohunkóhun fún un. Ọ̀gbẹ́ni tí wọ́n mú lánàá lórí ẹ̀sùn wípé ó pa ọ̀bọ yìí ni wọ́n ṣe àfihàn rẹ̀ lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ níbi tí ó ti ń jẹ́wọ́ wípé òun ti ń gbé ní ìlú Awka fún ọdún 24, òun sì mọ̀ wípé àṣà wọn kò fi ààyè gba pípa tàbí jíjẹ ọ̀bọ. Ó ṣàlàyé wípé òun kò mọ̀ọ́mọ̀ pa ọ̀bọ, òun dẹ páńpẹ́ sílẹ̀ fún ẹran ìgbẹ́ nínú igbó láti fi pa ẹran ìgbẹ́ fún oúnjẹ, ṣùgbọ́n ó ṣeni láàánú wípé ọ̀bọ ni páńpẹ́ mú. Ó ní òun mọ̀ wípé òun ti dẹ́ṣẹ̀, kí wọ́n dákun má pa òun ṣùgbọ́n mú òun lọ ibi tí wọ́n bá fẹ́. Ará ìlú tí wọ́n ń ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú rẹ̀ wá sọ wípé àwọn kò ní pa á ṣùgbọ́n fi ọ̀rọ̀ rẹ̀ lọ àwọn àgbà láti lè mọ ètùtù tí wọ́n bá máa ṣe sí i láti fi pàrọwà fún àwọn onílẹ̀ kí ó má baà lẹ́yìn. Ṣùgbọ́n ẹnikẹ́ni kò lè sọ orúkọ ọ̀gbẹ́ni ọ̀hún tàbí ìlú tí ó ti wá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Àwọn ìlúmọ̀ọ́ká ìràwọ̀ òṣèré orílẹ̀-èdè Nàìjíríà ti ń fi ìkíni kú oríire ránṣẹ́ sí àgbà òṣèré Pete Edochie bí ó ti pé ẹni ọdún 77 77 years lónìí ọjọ́ keje oṣù kẹta. Òṣèrébìnrin Rita Edochie tí í ṣe ìyàwó mọ̀lẹ́bí rẹ̀ gba orí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ lọ láti lọ ṣe àjọyọ̀ àgbà òṣèré bí ó ti kọ ọ́ wípé ọlọ́jọ́ ìbí òní jẹ́ ẹni afẹ́, ẹni tí ó nífẹ̀ẹ́ tí ó sì kó èèyàn mọ́ra. Inú òun dùn láti jẹ́ ìyàwó mọ̀lẹ́bí rẹ̀. Ó wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé òun kò kábàámọ̀ wípé òun mọ̀ ọ́n látàrí irúfẹ́ ẹ̀dá tí Ọlọ́run ṣe é. Ó ní ó ti lé ní 30 ọdún tí òun ti mọ̀ ọ́n gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n ọkọ, òun kò fi ìgbà kankan kábàámọ̀. Ó ní bí òun bá tú ayé wá, ìdílé Edochie ni òun á tún fẹ́. Bí ó ti gbà á ládùúrà wípé kí ọdún tuntun yìí mú ayọ̀, ìdùnnú, ìrírí mánigbàgbé ayọ̀ wá fún un bí ó ṣe ń gòkè àgbà sí i nínú ọlá ńlá. Bákan náà ni ọmọ rẹ̀ ọkùnrin Yul Edochie náà gba orí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ rẹ̀ Instagram lọ láti kí bàbá rẹ̀ kú oríire ọjọ́ ìbí. Ó ní ẹ kú oríire òní bàbá mi kìnìún ilẹ̀ Áfíríkà, àgbà ọ̀jẹ̀ olóyè Pete Edochie, ẹni tí ó rẹwà jùlọ, kí Ọlọ́run túbọ̀ máa darí rẹ. Lára àwọn òṣèré tí ó tún fi ìkíni kú oríire ọjọ́ ìbí ránṣẹ́ ni Kanayo O Kanayo. Bẹ́ẹ̀ náà ni ọlọ́jọ́ ìbí fúnra rẹ̀ náà ò gbẹ́yìn bí ó ti fọ́nká àwòrán rẹ̀ lóríṣiríṣi sórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ láti ṣe àjọyọ̀ ara rẹ̀ lónìí lórí eèpẹ̀ pẹ̀lú àkọlé Ìbòbò 77. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn àsìkò yìí kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tun. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube kí Kókó Inú Ìwé Ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.